Ẹ̀ka lẹ́nu gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ gbọ́ wa, mo kí wa káàbọ̀ sí orí ètò wa alẹ́ data níbi tí a ti mọ ṣàgbéyẹ̀wò ẹ̀kọ́ haru ní èdè abínibí wa Yorùbá. Mo tọrọ gáfárà pé ó pẹ́ wá díẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀. Àwọn ẹ̀rọ yẹn ni mo ń gbìyànjú láti ṣàtúnṣe lọ́wọ́. Ní kánmọ́kánmọ́ a mọ bẹ̀rẹ̀, a dẹ̀ sì mọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà. Fún àwa tí a ti ń tẹ̀lé wa ká lọ, ẹ rí pé kì í ṣe ìgbà àkọ́kọ́ leléyìí tí a fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ haru yìí ní èdè Yorùbá. Ní bí ọdún 3 sẹ́yìn a ti bẹ̀rẹ̀ rẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá ṣàkíyèsí, a padà dúró nígbà yẹn torí lórí àwọn tidy fans. Òun náà ló jẹ́ pé a ṣe kíni o, òun ni a sọ̀rọ̀ lórí jùjùjù, pàápàá jùlọ bá ṣe lè máa manipulate àwọn data wa àti bí a ṣe lè mọ ya àwọn plot ọlọ́kan ọ̀jọ̀kan. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mú àwọn kinní yìí ní àtìpilẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń pè wá ṣàkíyèsí pé ká tẹ̀síwájú lórí ibi tá a bá dé. Wò pé nínú ọ̀nà tá a lè lò láti lè jẹ́ pé àwọn èèyàn tó fi ṣàǹfààní lọ́pọ̀lọpọ̀ lórí rẹ̀, òun náà ni pé ká bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ gangan. Ká wá máa fi sí ọlọ́sẹ̀ọ̀sẹ̀, so that ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wọn tó bá wà lọ́lọ́sẹ̀ọ̀sẹ̀ yóò mọ jẹ́ èmi náà lẹ́ẹ̀kan náà pé a máa tún ní ẹ̀kọ́ ní ọ̀sẹ̀ tòní. Tó yàtọ̀ sí eléyìí tí a mọ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ àwa tí a darapọ̀ mọ́ wa. Gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ń sọ, èmi kàn jẹ́ bí atọ́kùn lásán náà ni. Gbogbo wa náà la jọ ń ṣe kíni o, la jọ ń kẹ́kọ̀ọ́ náà papọ̀. Ẹ rí i pé tí ẹnìkan máa ń ṣàlàyé nǹkan kan, òun náà mọ̀ ṣe kíni o, ní apá kan náà òun náà mọ̀ jàǹfààní díẹ̀ nínú àwọn tó ń ṣàlàyé fún àwọn èèyàn. Torí àkókò a mọ̀ bẹ̀rẹ̀ ní kánmọ́kánmọ́ bẹ̀. Ká tó bẹ̀rẹ̀, mo ní àwọn ọ̀rọ̀ tì síwájú bíi 2 àbí 3 kan. Alákọ̀ọ́kọ́ níbi tí mo fi kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lọ ni ká tó bẹ̀rẹ̀, kó tó di pé àkókò tó, ẹnìkan ju ìbéèrè sí orí ìkànnì WhatsApp. Wọ́n béèrè pé kí ni ìyàtọ̀ tó wà láàrin R programming àti Python. Kí n fi lè ká díẹ̀ lẹ́dẹ̀ẹ́ ká fi lè gbọ́ di programming gangan yé. Torí ẹlòmíì kan rí pé alẹ́ data, then wọ́n gbọ́ pé Yorùbá la fẹ́ mọ̀ ṣe, inú wọn dùn pé káwọn náà darapọ̀. Tá bá ní programming language, èdè kan náà ni tá lè fi wé èdè eléyìí tá mọ̀ sọ. Ẹ pé èdè kan ni mo sọ yìí, Yorùbá àbí? Mo sọ sí ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ìyá mi tẹ́yin náà jẹ́ Yorùbá. Ẹ rí pé à ń gbọ́ èdè yẹn. Tí n bá mú èdè mìíràn wá tó yẹ pé kì í ṣe Yorùbá tàbí kì í ṣe gbogbo tó yẹ pé gbogbo apá pọ̀ pé okay náà bá ṣe mọ́ sọ èdè yẹn náà ni, ẹ rí pé ó súnmọ́ ká má mọ̀ pé Yorùbá ni. Ẹ jẹ́ fún wa ní sọ bí ìtàn kan fún wa nígbà tí a lọ sí àgùnbánirọ̀ ní Bauchi nígbà náà. Ẹ pé ní Bauchi Haúsá ni àwọn èèyàn wa tó wà lọ́wọ́ ń sọ. Ọ̀rẹ́ mi kan ó súnmọ́ ká náà wọ́n wo ètò yìí. A sáré rí i pé tá a bá lọ sí ibi tí wọ́n ti máa ń dáná fún wa gbogbo, tá a bá ti lọ sí service, ẹ rí i pé àwọn oúnjẹ wọn máa ń kéré jọjọ. A sáré rí i pé àwọn oúnjẹ yìí kò yó wa. Àṣà bí ìkànnà àwọn tó jẹ́ ọ̀rẹ́ wa ń gbà yẹn pé ó dá ebi jẹ́ aláwùsá, ṣàlàyé fún wa bá ṣe lè mọ sọ fún àwọn èèyàn rẹ pé bá wa fi oúnjẹ sí. Ọba ní mọ́wọ́rí Gàfárì tó bá ti fẹ́ lọ bẹ́ẹ̀ nìsín kan sọ fún wọn pé dàhálà kèrèmínì. Dàhálà kèrèmínì, àṣẹ tí dàhálà kèrèmínì fáàtà bá gbá Haúsá, òun náà ní pé dákun bá ń fi kékeré sí. Ẹ̀tìgẹ́dẹ̀ bá bẹ̀ tí gbà tẹ́mi èmi ọmọ bíi tí màá ti lò, then ọ̀rẹ́ mi náà mọ irú oúnjẹ tí wọ́n serve ní ọjọ́ kejì. Ó sá dijọ́ kejì, ọba sọ fún iṣu ni wọ́n gbé wá ní kitchen jọ náà. Nígbà tá a dé kitchen, èmi náà ò tí jẹ́ kí ẹni ẹ ó fẹ́ mọ fi iṣu kọ̀ọ̀kan dẹ̀ fún wa, ó tóbi ṣá. Ó fẹ́ mọ fi iṣu yẹn síbi abọ́ mi báyìí, èmi náà bá ní dàhálà kèrèmínì. Ó wá pààrọ̀ iṣu tó tóbi yẹn, ọba sọ di kékeré. Ẹ rí i pé torí pé èdè ò yéra wọn, òun náà ló fà tí ìyà yẹn fi jẹ mí lọ́jọ́ bá wọn.
so tí mo ń gbìyànjú láti sọ ni pé tá bá ń sọ nípa programming language èdè náà ni Lárúbáwá nísìn àwọn tó jẹ́ Lárúbáwá ni wọ́n sọ síra wọn so Faransé ní àwọn orílẹ̀-èdè Faransé àti bí tí wọ́n ti jẹ́ francophone countries ẹ rí pé òun náà ni wọ́n sì máa ń sọ so tá bá fẹ́ bá kọ̀ǹpútà náà sọ̀rọ̀ pé kó ṣe nǹkan fún wa a ti mọ̀ pé èdè tá máa ń sọ fáwọn èèyàn náà pé okay now lágbájá lọ ṣe báyìí wá mọ́ lọ padà wá bá mi gbé kíní ìwà sẹ́yìn pé a máa ń pa àwọn èèyàn láṣẹ àbá máa ní kán bá wa ṣe nǹkan kan èdè tí wọ́n gbọ́ náà láṣẹ kíní ò láṣọ fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé tá bá fẹ́ bá kọ̀ǹpútà sọ̀rọ̀ òun lè mọ́ gbọ́ Yorùbá bíi tiwa àkàláṣe ẹgbẹ́ àwọn AI artificial intelligence wọ́n ti dé lákòókò ìtọ́gbó lè rọrùn gan láti lè bá kọ̀ǹpútà gan sọ̀rọ̀ pẹ̀lú èdè wa tí ó dẹ̀ sì gbọ́ ẹ̀bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tá bá fẹ́ bá àwọn kọ̀ǹpútà sọ̀rọ̀ èdè tó gbọ́yé náà ló lè mọ̀ ṣe kíni o láàmọ̀ sọ fún ẹ̀tìgẹ́tẹ̀ báyìí so bá ṣe ní àwọn grammar àti àwọn vocabularies so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó wà nínú kíni o nínú àwọn ní kọ̀ǹpútà náà ní tiwọn irú àwọn èdè yìí òun là ń pè ní programming languages so ó wá lè wà lọ́lọ́kan ọ̀jọ̀kan so nínú àwọn programming languages ẹ rí i pé èdè Yorùbá tá à ń sọ yìí náà ṣe pé àwọn Yorùbá míì bóyá àwọn tó wá láti bí Ondo State ni o àbí ìpínlẹ̀ Èkìtì ni o àbí àwọn Ìjẹ̀bú ẹ pé táwọn bá tún sọ Yorùbá wọn ó yàtọ̀ sí Yorùbá tí àwa ń sọ yìí kódà wọ́n lè ti tàyàn gan téèyàn ò tiẹ̀ ní gbọ́ pé ṣé Yorùbá náà ni wọ́n sọ yìí Yorùbá dẹ̀ náà ni wọ́n sì ń sọ but Yorùbá mìíràn náà wọ́n ń sọ so gẹ́gẹ́ náà la ṣe ní programming languages àti mọ̀ pé programming languages náà ni èdè tá a máa ń sọ fún àwọn ẹ̀rọ kọ̀ǹpútà wa gbé láti fi ṣe kíni o láti fi ṣe nǹkan fún wa pé bá ń ṣe báyìí but èdè yẹn náà lè ṣe kíni ó lè pọ̀ oríṣiríṣi gẹ́gẹ́ bá ṣe ní àwọn dialect oríṣiríṣi tó jẹ́ Yorùbá gẹ́gẹ́ bí Ìjẹ̀bú so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ní báyà bí haru náà jẹ́ kan nú àwọn èdè tá a lè ṣe kíni o tá a lè sọ fún kọ̀ǹpútà tó dẹ̀ sì gbọ́ so lára wọn náà ni Python so òun tún gbajúgbajà dáadáa so pẹ̀lú ògo Ọlọ́run bá ní orí tẹ̀lé yìí a rí inú àwọn tó jẹ́ akẹgbẹ́ wa náà táwọn náà fẹ́ bẹ̀rẹ̀ Python yìí náà ní èdè Yorùbá ó dá púpọ̀ láti ṣe kíni o láti fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ á fi jàǹfààní lórí wọn so tí yé bá ṣùgbọ́n aru àṣàdáyanrí rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tó ní pàápàá jùlọ tá bá fẹ́ mọ̀ ṣe kíni o tá bá fẹ́ ṣe statistical analysis ẹgbẹ́ nígbà tí mo ṣàgbéyẹ̀wò gbogbo àwọn tó ẹgbẹ́ àbùkátà sí kíní jù àwọn náà làwọn tá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bóyá ní iléèwé gíga fásitì ni o tàbí poli ni o àbí college of education ni o so táwọn àbùkátà pé a fẹ́ analyse project wa tó ti yé báwọn so in analyse tá a fẹ́ analyse project wa rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń gbé fáwọn èèyàn pé kán bá wọn ṣe ni pé àìdá ọkùnrin bá analyse project yìí èló lẹ́gbà àwa ti ìgbà tá a fi wà ní undergraduate so bó tilẹ̀ jẹ́ pé àmọ́ arú ló ń gbà wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n fẹ́ calculate chi-square ni o t-test ni o ọ̀wọ́ láfi ṣe á dẹ̀ gba owó díẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn so ti yé báwọn so nínú àmọ̀ pé náà àwọn àǹfààní tí ó já àwọn èèyàn ni pé bẹ́ẹ̀ tí ó lágbára àbí kò fẹ́ gbé kíní àbẹ́ni ẹ fẹ́ ṣe fún èèyàn ṣe pé project èèyàn iṣẹ́ téèyàn ṣe gangan èèyàn lèyàn ó nímọ̀ nípa rẹ̀ ju ẹni tí ẹ gbé fún lọ nígbà mi tẹ́lómi bá ẹgbẹ́ dákọ̀ bá analyse data yìí ó lè jẹ́ pé bí wákàtí méjì lẹ́ni ó fi ṣàlàyé pé ẹni tí data mi dálé lórí lélẹ́yìí kólọ́mù yìí variable yìí in tó ń túmọ̀ sí lélẹ́yìí bẹ̀rẹ̀ pé tó bá pẹ̀yìn lẹ́ni tẹ́ẹ̀dẹ̀ sí mọ̀ bí ẹ ṣe lè ṣe kíni o bẹ́ẹ̀ ṣe lè mọ yanjú rẹ̀ fúnra yín ẹ pé kò ní jẹ́ kíni o kò ní jẹ́ wàhálà fún rẹ̀ yẹn so nínú àwọn tàbí ṣe kíni nínú àwọn tàbí ṣàdáyẹrí pẹ̀lú haru nìyẹn òun náà ni pé haru ó tún á rọrùn láti lò so tí bá wọn ó rọrùn láti lò pàápàá jùlọ fún statistical analysis gẹ́gẹ́ mo ti sọ báyìí haru ó tún jẹ́ kíni o ó tún jẹ́ open access so ní programming tàbí ní agbami kọ̀ǹpútà tó bá wọ pé nǹkan kan jẹ́ open access òun náà ni pé ọ̀fẹ́ ni ẹ bùkátà láti sanwó torí àwọn èèyàn àwọn akẹgbẹ́ wa bí ẹ̀yin náà lè wo pé òkè náà jẹ́ nǹkan function kan kó mọ ṣàǹfààní fáwọn èèyàn so tẹ bá gbé síbẹ̀ tàbí táwọn èèyàn bá mọ̀ pé function kan tẹ́ ṣe ni àwọn èèyàn dẹ̀ lè mọ̀ tún lò lálòtúnlò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Python náà open access ni wọ́n ká lọ mọ̀ pé àwọn statistical tools kọ̀ọ̀kan tá a mọ̀ ń lò tẹ́lẹ̀ yẹn gẹ́gẹ́ bí SPSS ẹ rí pé àwọn èso ọ̀fẹ́ o ẹ ti gẹ́tì ẹ bá wọn so àtàwọn mìíràn tí àyè lè mọ́ lè gbà mí láti ṣe kíni o láti dárúkọ ṣùgbọ́n arún bíbà yìí òun ṣe kíni ó jọfẹ́ open access ni inú àǹfààní arún náà ó náà pé ó tún jẹ́ àlòtúnlò kóòdù kan tẹ́ bá kọ lákòókò yìí so bóyá ọdún mẹ́wàá ẹ rí pé mo ní abẹ̀rẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tó bá yẹ pé àwọn kóòdù ìgbà yẹn náà mo tún fẹ́ mọ lò fún àwọn ẹ̀kọ́ yìí náà mo tún lè ní ṣe kíni o mo tún lè mọ lò wọn tí ó dẹ̀ sì ní sí
láburú kankan níbẹ̀. So nínú àwọn àǹfààní rẹ̀ òun náà ni pé kí ni o ó tún jẹ́ àlòtúnlò. So kó tó wá di pé a tún tẹ̀síwájú òun náà ni pé kí ló wá fà tó fi jẹ́ pé èdè Yorùbá la fẹ́ ṣe. Ara wọn akẹgbẹ́ wa gbogbo tó ń gbé lúgàfẹ́ bá dẹ̀ ṣe kíní ní èdè òyìnbó kó fi lè jẹ́ àǹfààní fún wa. Àkọ́kọ́ náà lè mọ́ jẹ́ ọmọ òyìnbó tàbí ọmọ tí wọ́n bí sí ìlú òyìnbó, ṣùgbọ́n kò túmọ̀ sí pé a lè mọ òyìnbó tá a lè lò láti fi ṣàlàyé nǹkan fáwọn èèyàn kó yé wọn. Akálàṣe olùkọ́ ìṣirò àti àwọn olùkọ́ iṣẹ́ olùkọ́ náà ní iṣẹ́ tó yẹ pé à ń ṣe ẹ̀tìgẹ́dẹ̀ báyẹn. Ṣùgbọ́n ẹgbẹ́ tẹ bá ṣàkíyèsí báyà gbogbo àwọn ẹ̀kọ́ tá a ti máa ń ṣe ní òní math with lugaf ní ọ àti àwọn ẹ̀kọ́ mìíràn láti bí ọdún mẹ́ta sẹ́yìn rí pé Yorùbá òun náà là ń lò. Tẹ bá tún ṣàkíyèsí mo ju àwọn fẹ́ràn bíi méjì sí orí ìkànnì mi níbi ìkan lọ́sẹ̀ tó lọ, ìkan bí oṣù méjì sẹ́yìn. So ilé ìtọ̀sẹ̀ tó lọ yẹn láti ọ̀dọ̀ ọba Emir Sanusi, èyí tó sùn tó lọ kan náà àwọn àgbà fáwa tí wọ́n sọ nípa àǹfààní àwọn ọlá tó wà nù ká máa ṣe kí ni ká máa fi Yorùbá èdè abínibí ọmọ láti fi mọ̀ ṣàlàyé ẹ̀kọ́ fún yàn. Ẹ rí i pé nínú àìnílọsíwájú àbí àìtí mọ dàgbàsókè lórílẹ̀‐èdè wa náà ni pé èdè tí èsè èdè ìyá wa là á fi ń kọ́ nǹkan. Ẹ já lò gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ìṣirò iṣẹ́ kan tó le gan ni tó yẹ pé tẹ bá ka àbí tẹ bá ní àwọn èèyàn mẹ́wàá tipátipá lẹ́fi rí èèyàn kan nínú èèyàn mẹ́wàá tí ó fi ṣe kíni o tí ó fi lóhun nífẹ̀ẹ́ ìṣirò. Ní làágùn jìnnà tẹ́ fi rí èèyàn mẹ́sàn-án tó ní iṣẹ́ burúkú níṣẹ́ yẹn ẹ rí i pé iṣẹ́ tó le tẹ́lẹ̀ náà ni. Ká tún wá mọ gbé àwọn èdè míì tí èsè èdè ìyá wa wọ̀ ẹ rí i pé ó tún ṣe kíni o ó tún mú un lé sí i. Ẹ̀tìgẹ́tẹ̀ báwọn iṣẹ́ yóò dẹ̀ jẹ́ kíni iṣẹ́ tó ṣe pàtàkì tó yẹ pé ọmọ tí ò bá mọ ìṣirò gan kò lè tẹ̀síwájú lórí ẹ̀kọ́ rẹ̀. Kò wá túmọ̀ sí pé èèyàn ò gbé èbó, kò túmọ̀ sí pé ọpọlọ rẹ̀ ò pé. Ẹ̀tìgẹ́tẹ̀ gbogbo àwọn ìlú tó ti dàgbàsókè ní o China ní o kódà èdè tó jẹ́ Chinese yẹn wọ́n fi ṣe kíni o wọ́n fi ń ṣàlàyé ẹ̀kọ́ fún àwọn tó jẹ́ kíni o fún àwọn tó jẹ́ ọmọ iléèwé ń bẹ. Náà àpẹẹrẹ tí wọ́n sábà máa ń fún yàn àwọn tó bá súnmọ́ ẹ̀rí pé wọ́n máa ń lo àpẹẹrẹ yìí lọ́pọ̀lọpọ̀. Ẹbí ọmọ kékeré báyà bí ọdún mẹ́ta ẹni what are the uses of cutlasses? Àdá tàbí ká tiẹ̀ máa sọ pé cutlass ká ní phone wípé kí làwọn fi phone ṣe. Ẹ kọ́kọ́ béèrè ní òyìnbó lọ́dọ̀ rẹ̀. Ẹ kó lè mọ́ ní àǹfààní láti sọ̀rọ̀ torí pé kí ni o kìí ṣe èdè ìyá rẹ̀. Ó lè wà bí ọmọ tí ó ti lọ iléèwé ẹ̀hún pé òun ò tí ì kọ́ ní òyìnbó tó ti yé báwọn. Ṣùgbọ́n ẹ béèrè pé ó yá kí làwọn fi fóònù ṣe kí làwọn fàdá ṣe bó ṣe jẹ́ ọmọ kékeré tó ẹ̀rí pé ọmọ sọ àmọ́ fi kíní ṣe báyìí àmọ́ fi kíní ṣe báyìí òun náà ni pé èdè yéèyàn ni. So ohun tí mo gbìyànjú láti sọ ni pé tí nǹkan bá le bó ṣe wù kó le tó tí èèyàn bá kọ́kọ́ sọ ní èdè téèyàn gbọ́yé gangan dáadáa bí ìdá méjì nínú líle òun yóò ti kọ́kọ́ kúrò ńbẹ̀ náà. So ohun tí mo gbìyànjú láti sọ ní kúmọ̀ òun náà ni pé kíni a fẹ́ mọ ṣàlàyé ẹ̀kọ́ yìí àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tá a mọ̀ ṣe lórí ìkànnì yìí. So lédè àbínibí wa Yorùbá kò túmọ̀ sí pé a lè sọ òyìnbó láti fi ṣàlàyé nǹkan fún yàn rárá. So ti yẹ báwọn ṣùgbọ́n láti lè jẹ́ pé kíni o iṣẹ́ yẹn yóò ṣe kíni yóò yí wa yékéyéké torí ìtẹ̀síwájú ohun tó lè ṣe kíni o tó lè mú bá ẹ̀kọ́ sáyẹ́ǹsì òun náà ni. Ẹ rí pé ẹ̀kọ́ wa yìí o gẹ́gẹ́ bí inú àtẹ̀jáde táwa ṣe òun náà ni pé lọ́sọ̀ọ̀sẹ̀ lágbára Ọlọ́run bá lámọ̀ṣe láago 9 ní ọjọ́ Tuesday báyìí di aago 10. So pẹ̀lú ògo Ọlọ́run bá tí a bá ti ń tẹ̀síwájú lórí rẹ̀ náà a ní àwọn ọjọ́ mìíràn tàbí gbà mìíràn a fi mọ̀ ṣe bóyá bí lab sessions àbí activities tó yẹ pé tá a bá fún wa níbi iṣẹ́ àmúrelé a lè gbìyànjú láti ṣe papọ̀ tàbí àwọn tá a bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tá a fẹ́ analyse project wa a lè mú àpẹẹrẹ kan pé data tí mo ti gbà ní ọgbọ́n mo lè lò nínú tá a ti kọ́ ọ̀hún ọ̀yá ìyẹn ẹ wá gbìyànjú ẹ wá ṣàlàyé rẹ̀ fún wa. So tó yẹ pé gbogbo àwọn tá a máa lò yẹn a mọ̀ apply rẹ̀ so a mọ̀ apply rẹ̀. So nípa ìwé tí a mọ̀ lò ìwé pé oríṣiríṣi mo máa recommend àwọn ọ̀pọ̀lọpọ̀ fún wa mo dẹ̀ tún lè send àwọn kọ̀ọ̀kan fún wa. Bẹ́ẹ̀ nínú tí mo fẹ́ jẹ́ ká àkíyèsí tí mo fẹ́ pè wá náà sí ni pé bó ṣe òkè yẹn jẹ́ bó ṣe bí ẹ mọ haruto àbí ẹ mọ programming language tó díẹ̀ náà ni ẹ pé Ọlọ́run bá gan tó dáa náà ni pé kínkínní nínú mọ̀ òun náà la mọ̀ bẹ́ẹ̀ ni nǹkan bó ṣe lè kó jọ́jọ̀gbọ́n nù kan tó ẹ pé in tí ó mọ̀ ó tún pọ̀ ju in tó mọ̀ lọ. So òun náà ni pé èèyàn mọ̀ sí
dé nígbà tó yẹ gbẹ̀yìn bá ti ṣe kíni o tẹ́yìn bá ń lo kíni ẹ̀ tẹ́yìn bá ń lo kíni ẹ̀ tẹ́yìn bá ń lo kíni ẹ̀ so àwọn ìwé ó pọ̀ lóríṣiríṣi jaburata o bẹ̀t máa kọ́rọ̀ wá tó yẹ pé kíni o ẹ̀kọ́ tá a bá ti ṣe àlàyé tá a bá ti ṣe yẹn ká kọ́kọ́ gbọ́ yé náà ká wá ṣe kíni ká wá ka àwọn ìwé lọ́pọ̀lọpọ̀ sínú àwọn tí wọ́n máa wí pé introduction to àwọn sápọ̀ jaburata tó yẹ pé màá máa ṣe kíni màá máa fún wa ní àwọn orúkọ wọn tá lè ṣe kíni o tá lè download wọn ládẹ́sì tí mo lò wọn ẹ̀kọ́ yìí o àbí ká sọ pé ní iṣẹ́ yìí o ó wá pín sí ìdá márùn òun náà la máa pín sí ẹ rí pé mo ṣàlàyé pé nínú tá a kọ́ sẹ́yìn yẹn ẹ rí pé lórí Tidyverse package kan la ṣe lé lórí so ó dẹ́ wá ṣàlàyé lórí kíni bóyá dplyr package àti ggplot2 so tí bá ṣùgbọ́n nísìnyí aláfẹ́ kó láti ìsàlẹ̀ ajásí pé nínú àwọn kan tá a kọ́kọ́ ṣe òun náà ni pé kíni o a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ èdè yẹn yé gangan tí a mọ̀ sí R programming so ládẹ̀ tí lè gbọ́ èdè yẹn yé gangan a máa lo àwọn nǹkan méjì tí màá ṣàlàyé màá ṣàlàyé bá ṣe máa lo R Studio fún wa so R Studio ó jẹ́ ìkan náà àwọn IDEs tá a fi lè mọ code R ní tí mo gbà lérò pẹ̀lú IDE báyà wà tá tí mo ń lo LaTeX gẹ́gẹ́ bí àpèjúwe ẹ rí i pé LaTeX adẹ̀ ní kíni o a ní Text Studio ṣe pé LaTeX gangan báyà bí ọ̀nà tí ẹ̀ ń gbà kọ kíni ẹ̀ só tí yé bá wọn bẹ̀ Text Studio náà ní pé kíni ọ̀nà tá a lè mọ ṣe ibi tá a lè mọ tẹ kíni ẹ̀ sí so ti eléyìí tó rọrùn jù tí mo wo pé ká mọ lò tọ́pọ̀lọpọ̀ dẹ́sì mọ́ lò náà ní R Studio náà ní máa dẹ́sì mọ́ lò ní ọ̀pọ̀lọpọ̀ gbà so máa kọ́ ṣàlàyé bá ṣe lè mọ́ lo àwọn R Studio yìí ohun tí mo gbà lérò pẹ̀lú IDE òun náà ní Integrated Development Environment wọ́n pọ̀ oríṣiríṣi bẹ̀tẹ̀ àwọn tábà pé mi la lè fẹ́ lò so báyà bíi Sublime Text ní ọ Visual Code ní àti gbogbo àwọn kan báyìí tó yẹ pé òun la máa ń lò láti fi code a lè mọ́ lò náà ṣùgbọ́n mo ń rọ̀ wá láti jẹ́ pé a máa lo R Studio ẹ pọ̀pọ̀lọpọ̀ ti kàn sí mi pé àwọn ò ní ẹ̀rọ kọ̀ǹpútà àwọn tàbá ní laptop àbí kọ̀ǹpútà tá a fi lè mọ bá a ká lọ so ẹ rí i pé a ti sẹ́ndì nǹkan kan náà tó jẹ́ bíi phone but kò lè dà bí àtẹ́pà máa ṣe kíni o a máa lo kọ̀ǹpútà so ní ìpele lákọ̀ọ́kọ́ náà yàtọ̀ sí pé a kọ́ nípa R Studio a tún mọ̀ bá ṣe lè mọ ṣe kíni o bá ṣe lè mọ lo àwọn R language èdè wọn ẹ rí i pé dàálà kèrèmínì ló kó bá mi ní ilẹ̀ haúsá ń gbà yẹn àbí níbi tá a ti lọ ṣe àgọ̀ ẹ̀ so tẹ́yìn náà bá mọ èdè àbí grammar tó yẹ kẹ́ lò nígbà kan kọ̀ǹpútà náà ní ṣe kíni o kò ní fún yín ní èsì o so lára náà ni pé kíni o a ṣàlàyé àwọn data types àwọn structures tó wà ní R so inú àwọn tó tún common nínú programming language òun náà ní báyà bí kíni o iteration àti conditional programming bá sì lè mọ́ lo àwọn if else àti gbogbo ẹ̀ báyìí apá kan nìyẹn so lẹ́lẹ́kejì tá a bá ti kó yẹn tán a wá ṣe kíni o a ṣe data manipulation so ti yé báwọn so data manipulation yẹn lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ nísìnyí tẹ́ bá gba data yín tán ní feed ni o bó lẹ ṣe lè mọ import ẹ ni o bó lẹ ṣe lè mọ ṣiṣẹ́ ni o bó lẹ ṣe lè mọ yọ díẹ̀ ńbẹ̀ ẹ rí pé mo fi fẹ́ràn mo yọ díẹ̀ nínú fẹ́ràn tí mo gbé jáde pé bó la ṣe lè mọ manipulate data wa so lọ́pọ̀ níbẹ̀ yẹn a máa ṣe lo dplyr ṣe dplyr yìí ó wà nínú àwọn pákéjì Tidyverse ni so ggplot náà ó ṣe kí ni ó wà ńbẹ̀ náà so nínú tá a mọ̀ ṣe ní ìpele kẹta náà ni pé tá a bá ti mọ̀ bá ṣe lè mọ manipulate data wa tán so òun náà ni pé bó la ṣe lè mọ gbẹ́wòrán ètò rẹ̀ wà gan ẹ wo àpẹẹrẹ ẹ rí pé ẹ jẹ́ ń fi kíní R Studio mi kí n fi hàn yín dáadáa so ẹ rí pé R Studio mi lélẹ́yìí o tẹ bá ṣàkíyèsí in tó wà ní ẹ̀gbẹ́ yẹn òun la máa ń pè ní GUI so graphical user interface tẹ bá ṣàkíyèsí ẹ̀ dáadáa ẹ rí pé interface yẹn wọ́n pín sí ìdá mélòó ìdá mẹ́rin so tí yé bá ẹ rí pé ìdá kan wà ní apá tún mi báyìí àbí apá sí mi so máa padà máa ṣàlàyé tó túmọ̀ sí òun là ń pè ní script a ní console so in tí mo fẹ́ fàyọ ni ẹ wo àwòrán tó wà ní apá tún lọ́wọ́ ìsàlẹ̀ yẹn so nínú àwọn tá a mọ̀ ṣe nípele kẹta bó ni ẹ̀yin náà ṣe lè gbé irú kí mo fẹ́ sọ so irú àwọn plot àwọn àwòrán eléyìí tó ṣe kí ni o tó rẹwà dáadáa báyìí bó làá náà ṣe lè gbé jáde dáadáa a máa gbìyànjú láti mọ̀ ṣe ní ìpele kẹta ẹ jẹ́ n fi hàn wá kó lè ṣe dáadáa ó yẹ ká ti mọ̀ rí báyìí so ní
ìpele ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ẹ káàbọ̀ padà mo nígbà pé ẹ ti ń gbọ́ mi ẹjọ́ ẹ mọ́ bínú ẹ̀rọ tí mo ń lò yẹn òun ni ó múná lọ so ohun tí mo gbìyànjú láti sọ náà ni pé nípele kẹrin a mọ̀ rí bá a ṣe lè mọ ṣe kíni o bá a ṣe lè mọ ya àwọn àwòrán yẹn irú eléyìí tí à ń wò ní ojú àpàtì mi yìí so ní ìpele ẹlẹ́ẹ̀karùn-ún so tó yẹ pé a fi mọ ká ìdíyẹn ṣe ọ̀gá mi olóyè Chris so àwọn ni mo ní wọn mọ bẹ̀rẹ̀ Python ní ìparí ọ̀sẹ̀ lágbó Ọlọ́run bá so nípele eléyìí tó kàn nípele ìparí òun náà ni pé a máa lo bá ṣe lè mọ lo àwọn statistical test lóríṣiríṣi torí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sá mọ̀ ẹlòmíì nísìn tó bá sáfẹ́ analyze kankan yóò ní ANOVA lòun fẹ́ lò kódà ẹ mọ̀ béèrè lọ́gbà ìyìn tó fẹ́ lò yóò lè lo ANOVA fún pé ANOVA wọn ní kí n lò irọ́ t-test mo fẹ́ lò so torí test kọ̀ọ̀kan àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan òun náà ló ní àwọn tá a fi lè ṣàyẹ̀wò wọn so tí yé bá wọn ìgbà mìíràn wà tó yẹ pé ANOVA òun náà ni ó ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe so tí yé ìgbà mìíràn ANOVA kọ́ ni ó ṣiṣẹ́ t-test lẹ́ lè lò so tí yé bá wọn ìgbà mìíràn ó lè jẹ́ pé regression lẹ fẹ́ lò so pẹ̀lú ògo Ọlọ́run bá tá a bá ti parí ẹ̀kọ́ yìí a mọ̀ bá ṣe lè mọ̀ ṣe kí ni o ok ìgbà wo ni màá máa lo ọ̀kọ̀ọ̀kan so tí yé bá ok àti bá rí data báyìí ìbéèrè tí mo ń dẹ̀ pé tá a bá ń ṣe ìmọ̀ jìnlẹ̀ a máa ń pè nǹkan kan ní research questions àbí hypothesis wọn náà pé ìbéèrè wo gangan mò ń béèrè so tí yé bá wọn àbí gbólóhùn wo mo fẹ́ wò hypothesis wo mo fẹ́ wò gbogbo yóò ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ hypothesis yẹn àti àwọn relationship yẹn bá bí dependent variables tán fún wa ní o ẹgbẹ́ àpàdà máa rí tá à ń pè ní variables a ní àwọn variables lóríṣiríṣi a lè ní numerical variables a lè ní categorical variables ok na a máa sọ fún ọ pé tẹ bá nírú numerical variables báyìí abẹ bá nírú categorical variables báyìí eléyìí lè mọ lò so pẹ̀lú ògo Ọlọ́run bá ń tá a mọ̀ ṣe ní ìpele karùn-ún nìyẹn so bóyá lọ́jọ́ iwájú a máa lo bá ṣe lè mọ lo Aruna fún machine learning àtàtà fẹ́ mọ lo fún numerical analysis so káyì tèmú ní kánmọ́kánmọ́ so torí àkókò ẹ jẹ́ ká gbìyànjú láti bẹ̀rẹ̀ ti alákọ̀ọ́kọ́ so eléyìí tí yóò mọ ṣàlàyé fún wa bá ṣe lè mọ lo R gangan àti R studio gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ní ẹ̀kan so tẹ́ bá fẹ́ program ní R ẹ bùkátà nǹkan méjì kan so tí ẹ bá
tá bá fẹ́ program ní R àbùkátà nǹkan méjì kan so nǹkan méjì yẹn gangan gẹ́gẹ́ mo ṣàlàyé kan lẹ́ẹ̀kan náà ni R gangan fúnra lára rẹ̀ àti IDE tá ti fẹ́ mọ ṣe kíni o tá ti fẹ́ mọ ṣiṣẹ́ bí tá fẹ́ mọ gbé àwọn kóòdù wá sí ṣe pa ti gbàgbọ́ yé programming language gẹ́gẹ́ bí èdè tá a máa ń sọ níbo lẹ fẹ́ mọ tẹ àwọn òfin àbáwọn ìpaláṣẹ tẹ fẹ́ mọ pa àwọn kọ̀ǹpútà yẹn níbo lẹ fẹ́ mọ gbé sí ẹ pé mo wá ṣàlàyé fún wa pé ká mọ lo kíni o ká mọ lo ohun tí à ń pè ní IDE RStudio náà ni màá máa lò so tí bá ẹ pé tẹ bá ṣàkíyèsí RStudio mi òun náà lẹ ń wò ní apá yẹn mọ̀ bí a ti rí ẹ pé tẹ bá wò dáadáa ìyẹn tẹ́ ń wò yẹn tí wọ́n pín sí ìdá mẹ́rin yẹn wọ́n là ń pè ní GUI gẹ́gẹ́ bí mo ṣe pè lẹ́ẹ̀kan GUI yẹn náà ni graphical user interface bóyá ń wò pé wọn ò jọ mẹ́rin ni alákọ̀ọ́kọ́ ni eléyìí tẹ́ wò yìí mi mọ̀ bóyá sì ń rí àrò mi alákọ̀ọ́kọ́ léyìí tó wà lápá tún yẹn ẹ̀rí eléyìí tó wà lápá tún yẹn apá sí mi lókè yẹn òun mò ń pè ní script ẹ jẹ́ yọ ojú mi kó so that ẹ fi lè rí kíní ẹ̀ tán èyí tó wà ní ìsàlẹ̀ rẹ̀ òun là ń pè ní kíní o òun là ń pè ní console màá máa sọ ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì dó iṣẹ́ àwọn méjèèjì console àti script wọ́n máa ṣe àwọn iṣẹ́ mìíràn lọ́pọ̀lọpọ̀ gbà ó ti bá wọn tẹ́ bá ṣàkíyèsí lápá ọ̀tún yẹn so níbi apá ọ̀tún níbi tẹ́ ti rí àwọn data ẹ jẹ́ kí n fẹ́ sí ká fi lè mọ̀ pé ojú báyẹn lọ òun náà lè pín sí méjì o ẹ wo báyìí ẹ rí pé mo ti jẹ́ kó náà wà bá déńdé pẹ̀lú tálákọ̀ọ́kọ́ yẹn so èyí tó wà ní apá ọ̀tún lókè níbí báyìí òun là ń pè ní kíni o environment agbègbè tàbí ká pè ní history ẹ pé tẹ́ bá a ní environment gbogbo àwọn data tẹ́ bá ń gbé wọlé ní o data frame yín ní o so àwọn container yẹn declare variable kan ní o ibẹ̀ ni ó mọ̀ wà so ti bá so history náà báyà bí gbogbo àwọn tẹ́ ti ṣe sẹ́yìn ibẹ̀ ni ó mọ̀ wá ẹ wá rí eléyìí tó wà ní ìsàlẹ̀ lápátún yẹn òun là ń pè ní miscellaneous so ti bá so báyà ẹ bá gbogbo àwọn fáìlì tẹ́ fẹ́ fi mọ ṣiṣẹ́ ibi báyìí ló wọ́n mọ̀ wá ń tiẹ̀ so ti bá mo ń lo fáìlì gbogbo àwọn fáìlì pé tẹ́ bá ṣàkíyèsí àwọn fáìlì tí mo ń lò ń sìn mo ní experiment 2 plot tí mo jẹ jáde ẹ̀ pé mo ní data ní CSV nínú àwọn data tá a sábà máa lò jù òun náà ní exec data tàbí CSV so tí yẹ bá wọn ẹ rí i pé R script lélẹ́yìí ẹ padà mọ̀ sẹ́yìn pé bí ẹ bá ṣe ní document tó ní extension .doc so ẹ mọ̀ pé PDF ní tẹ́fì mọ́ ń dá PDF mọ́ náà ni pé tó bá ní extension .pdf kẹ́bẹ̀ náà ní R script ẹ mọ̀ pé ní .r mo bẹ gbọ́ yé báyìí so gbogbo àwọn plot yẹn àtàwọn packages yẹn tàbí a fẹ́ béèrè ẹ pé mo sọ lẹ́ẹ̀kan pé gbogbo ẹ̀kọ́ lámọ̀mọ̀ tán báyà ní ìṣẹ́ bá rí function kan pé ẹ wá fẹ́ wò pé kí ni function yìí kọ́kọ́ ṣe kẹ́ tó bí yàn náà ẹ lè kọ́kọ́ bí Google so tí bá tẹ́ bá mọ̀ tàbí tẹ́ bá fẹ́ bí Google ẹ lè lo help so tí so help yẹn òun lélẹ̀ tí bá ra tẹ irú nǹkan báyìí síbi console mi pé help so tí so tàbí mo á tẹ ẹ ti rí pé ó gbé àwọn documentation kan wá lápá ọ̀tún tàbí mo kọ function kan ní ìsìn mi mọ in tó ń ṣe mo á kọ plot tí bá ti kọ function yẹn báyìí so tí bá ti load ẹ rí pé yóò gbé àwọn kíní lóríṣiríṣi wá fún mi ní apá ọ̀tún so kí ni wá ní ìyàtọ̀ tó wà láàrin ẹ rí pé mo dákọ lẹ́ẹ̀kan pé a ní script a ní console ṣẹ́rí script yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà so òun náà ni pé ibi tá a máa ṣe kíní o tá a máa tẹ àwọn kóòdì wá sí ṣe pé coding ẹ gbọ́ àgbọ́yé code yàtọ̀ tó wà láàrin code àti language ṣe pé language ni èdè coding ni bẹ́ẹ̀ bí letter ṣe pé èdè kan ní English bẹ́ẹ̀ mo à ń kọ letter kan ní English ní èdè Gẹ̀ẹ́sì yẹn òun là ń pè ní coding so ti coding àwọn náà ní tẹ́ mọ̀ tẹ̀ ní sédè yẹn tí kọ̀ǹpútà yóò fi mọ gbọ́yé so ti bá so ẹ lè mọ tẹ̀ síbí báyìí ṣùgbọ́n àǹfààní script ẹ lè mọ tẹ̀ síbí console náà ẹ wà àpèjúwe nísìnyí tí bá tẹ 1+1 gẹ́gẹ́ bá ṣe mọ̀ rí pé Haruna mọ̀ ṣiṣẹ́ calculator ẹ rí pé 2 ló gbé wá bí mo lè tẹ 1+1 yẹn náà níbi script mi bíbá yóò gbé wá ṣùgbọ́n àǹfààní tó wà láàrin méjèèjì ni pé tẹ bá ti close Haru yín session yẹn tẹ open yẹn in tó wà ní console yẹn tiẹ̀ kò ní ṣiṣẹ́ mọ́ ẹ lè rí mọ́ so ti ẹ fẹ́ lo code mi níran lọ́jọ́ iwájú tàbí ẹ fẹ́ send ẹ fẹ́ yẹn bá nísìn a ní ká ṣe àwọn sí àmúrelé kan ẹ wá fẹ́ send ẹ sẹ́nìkan so ti nínú àwọn tẹlẹmọ ṣe náà ni pé ẹ lè mọ type wọn síbi script yẹn so script yẹn sìn ẹ lè save ẹ wà àpèjúwe nísìn ẹ rí pé mo ti mú script mìíràn báyìí o
ṣé ti yé bá wọn ẹ rí pé mo lè mọ type gbogbo àwọn tí bá fẹ́ tẹ̀ sí 1+1 so lẹ́yìn tí bá tẹ kíní ẹ̀ tán mo á lè save ẹ̀ padà so ti yé bá wọn mo lè save ẹ̀ pé ó ní save mi báyìí tí bá save ẹ̀ sìn pé save ẹ rí pé yóò ní kí n ṣe kíni o kí n fún lórúkọ so ẹ lè fún lórúkọ tó bá wù tẹ́ bá ní test ẹ rí pé tí bá save ẹ̀ sìn ẹ rí pé ó ti mú test.r wá mo ní extension tá fi mọ dá kíni mọ extension tá fi mọ dá script r mọ nìyẹn kí mo pẹ̀lú pé script r òun náà ni tó kó kóòdù lóríṣiríṣi sínú so tẹ́ bá tẹ̀ nǹkan kan síbi script yín ibi tí ó ti mọ gbé sí jáde òun náà ni console ẹ 1+1 nísìnyàn tẹ́ bá fẹ́ run ẹ lè tẹ control enter tẹ́ bá fẹ́ run kóòdù kan line kóòdù kan ẹ gbé line ẹ gbọ́ kọ line 1 ṣe bó tún ti gbé mi wá line 2 so tí ẹ gbé line 3 lè ká gbé bá fẹ́ run line 1 gẹ́gẹ́ bí àpèjúwe mo lè highlight kíní ẹ̀ gangan báyìí tàbí kí n kàn gbé sí ẹ̀yìn rẹ̀ tàbí line yẹn gangan máa tẹ control enter tàbí kí n tẹ run ẹ wo bí báyìí o kí ni green tí wọ́n tẹ run sí ẹ pé tí n bá tẹ ẹ gbé in tí mo tẹ yẹn ó tún lọ gbé wá sí kíni o ó tún lọ gbé wá síbi console mi bákan náà mo lè ṣe kíni mo lè gbé kíni ẹ náà wá bí báyìí fa so 3+5 ẹ rí pé mo tún tẹ̀ bí console náà ó gbé wá mo bí a ti mọ ìyàtọ̀ tẹ́lẹ̀ tó ṣe kíni o tó wà láàrin àwọn méjèèjì console àti script wa jẹ́ tẹ́lẹ̀ bá yé wa ta dẹ̀ ti mọ àwọn GUI wa tí mo mọ̀ pé tí mo ń pè ní kíni o graphical user interface tí mo ní wọ́n ní section bíi mélòó mẹ́rin kí ni mo palá ọkọ̀ script òun lè tó wà ní apá sí mi ní òkè yẹn a ní console a ní environment a dẹ̀ ṣe ní kíni o a ní miscellaneous so lẹ́nu àwọn tá a tún ní àwọn náà ní menu bẹ́ẹ̀ mo fẹ́ change kí ló kọ rẹ̀ nísìnyí bí kíni ẹ ṣe mọ́ hàn tàbí mo fẹ́ súnmọ́ ẹ̀ sí ẹgbẹ́ bá nísìnyí bá àárí dáadáa mo fẹ́ súnmọ́ ẹ̀ sí mo lè lọ sí fíò máa fi mú dáadáa so kó tó di pé àkàdé ẹ̀kọ́ yẹn lẹ̀ lálẹ́ yìí so tá a fi bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so ní pẹrẹwu òun náà ni pé mo fẹ́ ká gbìyànjú láti ẹ̀ ti kọ́kọ́ tọ̀wò díẹ̀ so mi mọ̀ báyà gbogbo a ti download RStudio ẹ rí pé mo ìgbọ́ ṣé àṣìgbọ́ mi ni ẹnìkan nínú audio ẹjọ́ sáà dẹ̀ ṣì ń gbọ́ mi àtàbá wà pẹ̀lú mi ní Facebook tó wáyé pà ń gbọ́ ẹjọ́ ẹ jẹ́ ká kọ ìyáàfin Kàfáyá wọn nínú audio ẹjọ́ àwọn làwà pẹ̀lú wa ẹ bá mi táìpù ẹ̀ tó bá yẹ pé à ń gbọ́ mi ok ẹ ṣé ọ̀gá mi Àjílà ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa so òun náà ni pé báyà ìyáàfin Kàfáyá ẹ bá kẹ́ ṣàyẹ̀wò àwọn ẹ̀rọ yẹn so torí àwọn yẹn láwọn ń gbọ́ mi kétékété lẹ́ẹ̀kan nítòótọ́ ẹ̀rọ yẹn múná lọ bẹ̀tà ṣe kí ni àti dá padà so àti dá padà ọ̀yà mo ní ká kọ́kọ́ fún wa ní ìtọ́wò kọ̀ọ̀kan lórí àwọn tí a mọ̀ lò kó tó di pé a bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ mo nígbàgbọ́ pé gbogbo a ti download RStudio so ká tó lè lo R gangan so ti wa ẹ ṣé púpọ̀ olóyè Habib so ti wa ká tó lè lo R a download R gangan fúnra rẹ̀ a dẹ̀ sì download kí ni o ID yẹn tí a mọ̀ sí RStudio so lẹ́yìn tá a bá ti download R ni a kọ́kọ́ download ẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ download RStudio so ẹ fi mọ̀ ṣe mo mọ̀ ń gba àwọn akẹgbẹ́ mi ní ìmọ̀ràn kan kó tó di pé a bẹ̀rẹ̀ tiẹ̀ sí ṣe coding kankan ẹ ti gẹ́tẹ̀ báwọn so ẹ ṣé ọ̀gá mi bàbá mi ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ àṣà so tiẹ̀ so mo mọ̀ ń gba àwọn akẹ́kọ̀ọ́ mi nímọ̀ràn láti àbí kí n sọ pé àwọn akẹgbẹ́ mi pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan bóyá ẹ fẹ́ ṣe nǹkan nísìnyí ẹ rí i pé mo kàn save script lẹ́ẹ̀kan so tiẹ̀ báwọn ẹ lè ṣe báyẹn náà bẹ́ẹ̀ náà ọ̀nà míì tẹ́ lè lò ní pé ẹ kọ́kọ́ create project náà àǹfààní kí ẹ create project ni ó dàbí ẹni tí ń ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà ṣe é pé kọ̀ǹpútà wa yẹn tó kàn save fáìlì ibi tó bá ṣe wù ú ẹ rí i pé tó bá fẹ́ wá fáìlì yẹn ó lè mọ́ ó lè rí mọ́ ẹ̀bẹ̀ tí tó dáa jù tàbí tí wọ́n fi mọ̀ pé ẹni yìí mọ̀ tó ń ṣe òun náà ni pé kó create folder so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀tẹ́ bá fẹ́ lo Haruna ní RStudio yín tàbí fẹ́ bẹ̀rẹ̀ coding kan àbí fẹ́ bẹ̀rẹ̀ project kan ọmọ dákẹ́ create project so tẹ́ bá create project yẹn bí tẹ́ bá create project yẹn sí ibẹ̀ ni gbogbo code data yín script àwọn tẹ́ bá generate ń bẹ̀ ni ó mọ̀ wà nínú àwọn àǹfààní kẹ́ kọ́kọ́ ṣe kí ni o kẹ́ kọ́kọ́ create project òun náà ni pé tó bá dọjọ́ wájú bẹ́ẹ̀ close computer yín ni o ibi tẹ́ ti
ibi tẹ́ pàdé yẹn ibẹ̀ gangan náà ẹ lè lọ ṣe kíni o ẹ lè lọ bẹ̀rẹ̀ ńbẹ̀ padà so tó bá ṣe mí lẹ́yìn ní àǹfààní nínú àwa tí a lo mímọ̀ bóyá àwa tá à ń lo Android wa mímọ̀ bóyá ó lè ṣe lò fún wa so ti bẹ̀ nínú tá a bá fẹ́ create project a mú file báyìí so ti wà so tá a bá ti mú file a wá lọ sí kíni o a ní new project so ti a ní new project ẹ̀gbọ́n béèrè pé ṣé kí n save pé mi ti ní kankan lẹ̀ tẹ́lẹ̀ so bóyá kí n sọ fún pé kọ́mọ́ save ká lè create project mi so that gbogbo wa fi lè rí bẹ́ẹ̀ mo bá a ti mọ àǹfààní tó wà nínú kí ẹ create project ẹ rí pé inú ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ project kan tí mo create kó tiẹ̀ tó di pé yá lọ ẹ wo bíbá yín nìsín ẹ rí pé tẹ́ bá wo bí níbi GUI maybe miscellaneous yẹn ẹ wo gbogbo àwọn kíní ìtọ́ wa ń bẹ̀ tí n bá open rẹ̀ padà yóò gbé mi débẹ̀ ni tàbí ẹ jẹ́ kí n tún ẹ jẹ́ mo bẹ̀rẹ̀ sáà tún gbọ́ ike mo fi gbà kókó wa ọ̀yà tá bá fẹ́ create àmọ́ new project so tí ẹ bá ẹni common save eléyìí ẹ wá mú new directory so tí ẹ bá ẹ mú new directory ẹ gbé start a project in a brand new working directory ó dàpọ̀ gbogbo project ẹ bá fẹ́ ṣe bóyá ẹ fẹ́ analyze project fẹ́ nìkan ni ó kọ ẹnìyẹn wà jẹ́ Gàfárì ẹ bẹ́ nìyẹn create kí nìyẹn so that gbogbo ìgbà tẹ́ bá fẹ́ ṣe ẹ kàn lọ bẹ́ẹ̀ directly ni so ti ẹ rí pé mo ti mú new directory nsìn ẹ rí pé ó ń béèrè pé new project so ti bá bẹ́ẹ̀ ní sì mo pè ní R101 dó èmi lè padà delete ẹ̀ tẹ́lẹ̀ ó wà ń bè lọ́wọ́ mi pé mo fẹ́ save ẹ̀ sí ẹ wá mú folder tẹ́ fẹ́ save ẹ̀ sí ká pé mo fẹ́ save ẹ̀ sí desktop so ti bá so ẹ gbé desktop lélẹ̀ mo á fẹ́ create folder kan síbẹ̀ ẹ ti get the man R101 so ẹ̀yin náà mú folder tẹ́ fẹ́ ṣe yẹn so ti so ẹ rí pé mo ti ṣe kíni o mo ti save mo ti create project yẹn báyìí ṣe pa ti create project yẹn ẹ gbé tẹ́ bá ń bá mi ká lọ ẹ rí pé kò gbé ó ti fẹ́ yí sí nǹkan míì tí mo create yẹn mi ò bóyá ṣe ń rí agbègbè yẹn àbí èyí tá à ń rí tẹ́lẹ̀ náà ládẹ́ ṣe ń rí bóyá kí n tún kíní yẹn share ẹ yẹ kí n tún share káfírí mi ẹ wo báyìí o. ẹ rí pé òun lélẹ̀ ṣe rí pé mi so tẹ́ bá create mìíràn bí ó ṣe kọ́kọ́ gbé wá rẹ̀ ọ̀yà táwọn lè sọ ìtọ́ wà lápá tún iṣẹ́ pé mo ní mẹ́rin ní GUI wa bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí bíi pé mẹ́ta ló wà ń bẹ̀ báyìí èwo là ń rí èyí tó ń ṣẹ́jú mákòmákò yìí òun ni console ìtumọ̀ ìdí tí òjò gbé script wá náà ni pé mi ò tí ì create script fún so tí yẹn tó bá ṣe mi lẹ́yìn náà màá create script ẹgbọ́n ní create script tẹ́ bá fẹ́ create script ẹ lè lọ mú kíní plus yẹn tàbí kẹ́ mú Ctrl+Shift+N so tí yẹn so tàbí kẹ́ mú Ctrl+Shift+N báyẹn ọ̀yà ká pé mo mú èyí tí yóò tí ń bá rí kẹ́ mú ẹ rí pé mo mú bẹ́ẹ̀ ṣe pé ó ti gbé untitled wá but ó ṣe pàtàkì kí n save ẹ rí pé bí káyìn náà mo type nǹkan kan lọ ní ṣe pé save ẹ̀ náà so ẹ save ẹ̀ báyà ká save ẹ̀ ní introduction so introduction tàbí kí n pè ní intro ẹ rí ẹ wo ẹgbẹ́ yìí tẹ́lẹ̀ tẹ́ bá wo bí miscellaneous ẹ pé fáìlì kan mo mú wá project yẹn gangan tí mo create directory yẹn nìkan ló create tẹ́lẹ̀ ẹgbẹ́ tí n bá save ẹ̀ ní ìsìn ẹgbẹ́ ó ti pé méjì fáìlì titun tí mo create yẹn tó jẹ́ script yẹn pé mo ní táàfù mọ́ dá R script mọ́ òun náà ní kíni o òun náà ní pé extension tí ó mọ́ ní òun náà ní .r ẹ ti rí ẹ gbé GUI mi ti pé mẹ́rin padà ní ìsìn tí à ń pè ní script yẹn báyẹn mo bí agbára ẹyẹ yékéyéké ìgbà tá ti wà ní báyìí so ẹ rí pé tẹ́ bá close yẹ tẹ́ bá tún lọ open kíní ẹ̀ dá padà dáadáa ibi tẹ́ ti ṣe kíní o ibi tẹ́ bá dé yẹn ibẹ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ padà mo bí agbára ẹyẹ yékéyéké ẹ wá rí o nínú àwọn tọ́wọ́ tí mo fẹ́ fún akótó dípá bẹ̀rẹ̀ iṣẹ́ ní yanturu náà ni ẹ lè mọ lo aruyin ẹ lè fi mọ sí ẹ̀rọ ìṣirò ẹ gbé lọ́pọ̀lọpọ̀ gbà á máa lo àwọn ẹ̀rọ ìṣirò náà bóyá nísìnyí a fẹ́ ro nǹkan papọ̀ a fẹ́ kó nǹkan papọ̀ a máa lò wọ́n nínú àwọn tẹ́ lè mọ lo aru fún náà ni pé ẹ lè mọ lo láti fi ṣe kíni o láti fi lè mọ sí àwọn ìṣirò pẹ́pẹ́pẹ́ kan ṣe pé nínú ìṣirò a ní àwọn basic operator wa so ti yé bá wọn so aru náà mọ̀ ń ṣe àwọn binary operation yẹn náà ṣe pé tá a bá ń pè nǹkan kan ní binary operation àwọn eléyìí tí ó common jù tá a mọ̀ náà ní mẹ́rin nù wọn so ti yé bá wọn so bóyá fáǹfààní àtàìṣe onímọ̀ ìṣirò tá a bá ní binary operation so òun náà ni pé ká máa mú element méjì nínú set kan láti fi mọ̀ ṣiṣẹ́ so tí bá wọn sọ pé tí n bá ní set of
natural numbers gẹ́gẹ́ bí àpèjúwe ṣe pé set of natural number ó bẹ̀rẹ̀ láti rí ibo 1 débi tó dé so ti bá wọn kò lópin kìí ṣe infinity lópin rẹ̀ tí nǹkan kan máa ń wúyẹ́ lọ́kàn yín pọ̀ lọ́pọ̀ jù ẹ lè mọ nọ́mbà tó tún pọ̀ lẹ́yìn nọ́mbà yẹn ju pẹ̀lú pẹ́ mọ̀ ro 1 mọ̀ mo bá gbára yẹn yékéyéké báyìí so tá bá ní natural number yẹn gẹ́gẹ́ báyìí ṣe pé mo lè mọ mú àwọn element nínú àwọn natural number yẹn láti fi mọ ṣiṣẹ́ bí a ní sì mo ní 1 plus 2 gẹ́gẹ́ bí àpèjúwe ẹ rí pé mo ti so 1 àti 2 papọ̀ pọ̀ mọ́ nǹkan kan èyí tí mo fi so wọ́n papọ̀ yẹn òun là ń pè ní operator addition tó ti bá wọn ọ̀nà tá a mọ̀ gbà máa so wọ́n papọ̀ òun là ń pè ní operation táyé pé nǹkan méjì lẹ́ ń so papọ̀ òun là ń pè ní binary operation ṣe pa ní unary operator náà tó ti bá wọn unary operator lọ́pọ̀lọpọ̀ àwọn gbọ́n tó wáyé pé nǹkan kan náà lẹ́ ń lò láti fi ṣiṣẹ́ mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké ní ìsìn so òun náà ni pé a lè mọ lọ àwọn binary operator wa yẹn o bóyá addition ni o binary operator yẹn bí addition ni o subtraction ni o division ni o a lè mọ lò nínú haru gan ó yẹ jẹ́ ká ṣàpèjúwe ní bóyá ní àpèjúwe tí bá ní 2 plus 2 so ti inú àwọn tá a mọ lò ní ìpìlẹ̀ lásán lélẹ́yìí o so ti ẹ gbé 2 plus 2 kí ni ó fún mi ẹ rí pé 4 ni ẹ rí pé tí bá rán ẹ náà nísìn tẹ bá wò sàlẹ̀ níbi console ẹ rí pé 2 náà ló ṣe kí ni o 2 náà ló gbé wá ajá sí pé tẹ bá fẹ́ lo addition nínú haru yín so ìtẹ́fìmọ̀ ṣe kí ni o ìtẹ́fìmọ̀ gbé addition náà ni addition mọ̀ jẹ́ ok àwọn yẹn láwọn èèyàn mo ti yọ kíní art program yẹn kúrò ńbẹ̀ so bóyá nísìn mo fẹ́ lo subtraction bákan náà mo lè lo subtraction náà so in tí mo fi lè mọ lo subtraction 2 minus bóyá nísìn mo ní 2 minus 2 mo á tẹ enter ẹ̀ pé mo tẹ 0 bet inú console mo tẹ sí ẹ̀dẹ̀ mọ́ gbàgbé mo ní mo rọ̀ wá kó jẹ́ pé n tá mọ kọ yẹn àbí kóòdù wa ò ká mọ tẹ síbi script wa so that tá bá fẹ́ rí nígbà mìíràn a lè mọ̀ rí bóyá nísìn mo ní 3 minus 1 a lè run lọ pẹ̀lú control enter tàbí ká tẹ kíni o kàtí ká tẹ run bí báyìí ẹ pé ó ṣe kíni ó gbé 2 wa ẹ jẹ́ wá sọ nǹkan kan fún wa nígbà mìíràn ọmọ ń dàpọ̀ à ń pè kankan ní comment so ti comment so comment ni pé tí n bá ń kọ script kan ṣe pé nínú àǹfààní kẹtún lo script ni pé tẹ bá kọ kóòdì kan kódà kó jẹ́ pé line tó ní bá bí 1000 line ni ẹ lè run gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú control A tàbí control A tẹ bá fẹ́ mọ run lẹ́yọ kọ̀ọ̀kan ẹ lè lo control A rí pé tí bá tẹ run sí gbogbo kíní ẹ ló run papọ̀ fún mi ṣùgbọ́n tó bá pẹ́ àwọn kóòdì míì náà wà ń bẹ̀ tí n fẹ́ kó jẹ jáde tàbí tí n fẹ́ kó run ẹ̀ mo lè ṣe kíní o mo lè lo ohun tí mo ń pè ní kíní o comment bó lẹ́ ṣe máa comment ní haru òun náà ni pé ẹ mọ lo hash báyìí ẹ ti gẹ̀rẹ̀ tẹ bá lo hash báyìí in tẹ bá tẹ̀ lẹ́yìn rẹ̀ kò ní comment síbẹ̀ wo tí bá tẹ hash 1 plus 1 ní sí ẹ rí pé tí bá rọ̀nà ẹ̀ sìn ẹ gbé kan rọ̀nà kankan èyí túbọ̀ náà ni pé mo ti agbára tó yẹ kó fi ro nǹkan pa mo ti ṣe kíni mo ti gbà lọ́ọ̀ rẹ̀ so àǹfààní àwọn comment wà ní pé bẹ́ẹ̀ nísìn ẹni tí mo kọ kóòdì yìí fún bóyá kọ̀ mọ tí plus máa ń ṣe mo lè kọ pé kíni o addition ẹ ti rí addition ọmọ dá kí ẹ mọ comment àwọn kóòdì ẹ tẹ bá wo ohun tí mo fi kọ́kọ́ hàn wá lálá ọkọ ẹ pé lórí kóòdì kọ̀ọ̀kan yẹn mò ń fi àwọn comment sí so that ẹni tí bá send ẹ̀ sí Kutuwenji tàbí tí bá send ẹ̀ sí ìlú bòmí tí èsè orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lè mọ̀ ṣe kíni o wọ́n lè mọ̀ gbọ́ kíní yẹn yé ẹ ti addition so subtraction comment nìyẹn nínú àwọn àǹfààní comment náà òun náà ni pé tí wọ́n bá bè lọ àwọn náà ni pé a máa ń lò fún debugging ṣe pé debugging ni pé a sọ pé èdè kan ní haru téèyàn bá dẹ̀ ṣe kíni o téèyàn bá fún haru ní èdè tí ò gbọ́ ṣe pé ẹ̀rọ ni ó gbé wá bí a nísìn máa ṣe kíni o mo ń fún haru ní èdè kan mo á rí i pé nǹkan mìíràn ló ń fún mi gẹ́gẹ́ bí dàhálà kèrémìnì tí mo sọ lẹ́ẹ̀kan ṣe pé ń tọ́yẹ kí n ṣe náà ni pé kí n ṣàtúnṣe ara mi bóyá èbó náà ní sọ ni pé dákun bá ń fi púpọ̀ sí ẹ ti gẹ́gẹ́ báwọn ṣe pé mo lè lo báwọn náà so tàbí kí n wá mọ̀ kí n sọ èdè yẹn bó ṣe kí n sọ láwùsá tí ó gbọ́ gẹ́gẹ́ náà ni haru náà bẹ́ẹ̀ àwọn àwa ibi tí ẹ̀rọ ń wà gangan láti fi ṣàtúpalẹ̀ rẹ̀ ìmọ̀ ṣàtúpalẹ̀ rẹ̀ láti fi máa mọ ibi tí ẹ̀rọ yẹn wà gangan òun là ń pè ní debugging so tẹ bá fẹ́ debug bẹ́ẹ̀ nísìn ẹ ní bíi line 1000 ẹ wá mọ ìlà tó yẹ kó ń ṣe kíni o tó ń fa ìṣòro tó ń gbé wá yẹn bá ẹ̀rọ tó mú wá hàn bẹ́ẹ̀ nísìn ẹ máa wo gẹ́gẹ́ bí àpèjúwe ẹ jẹ́ nǹkan kan tó dàbí irọ́ tó yẹ pé kó lè ṣe bẹ́ẹ̀ nísìn mo tẹ 1% 2 ẹ máa wo ẹ rí pé ẹ̀rọ ló ń gbé wá
ẹ ti bó ti gbé error wálé unexpected input torí percentage aru ògbédè yẹn gẹ́gẹ́ bí ẹni yẹn náà bó ṣe sí dàálà kéré mí nìgbọ́ so sẹ́yìn pé mo dán sọ pé script wa nísìn mo lè rọ́nà ẹ̀ papọ̀ kápẹ́ yìí náà wá rọ́nà ẹ̀ papọ̀ ẹ̀ rọ́nà lẹ́ẹ̀kọ̀ọ̀kan sẹ́yìn pé tẹ́yìn bá ń rọ́nà lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé 2 + 2 lálákọ̀ọ́kọ́ 3 - 1 alẹ́lẹ́kejì ó súnmọ́ kí n mọ̀ pé ibi báyìí ni ó ti fún mi ní error bẹ́ẹ̀ ká pé mo rọ́nà ẹ̀ papọ̀ ni sẹ́yìn pé mo lè mọ̀ pé ibi kankan ní error ti wà gangan nínú àwọn ọ̀nà tí mo lè fi debug náà ni pé báyà nísìn o màá lòdù eléyìí báyìí àbí mo comment eléyìí ẹ pé mo ti kọ́ comment yẹn pé alákọ̀ọ́kọ́ yẹn kóhun mọ́ show ajá sí pé tí ó bá tún gbé error yẹn wá ó mi pé tí mo comment jáde yẹn òun kọ́ ní fa error yẹn o mo bá gbọ́yé so títí tá fi padà kan pé okay na mo ti comment gbogbo wọn àwọn yòókù èyí kan ló wá kù níta ajá sí pé tó kù níta òun gangan ló ṣe kíni o òun ló ń fa ìṣòro yẹn ọ̀nà mélòó àǹfààní mélòó mo ní comment pín sí báyìí àǹfààní alákọ̀ọ́kọ́ náà ni pé a lè fi mọ́ ṣe kíni o a lè fi mọ́ kọ àwọn tá à ń ṣe láti fi lè mọ ṣe rántí wọn torí ọjọ́ iwájú àǹfààní kejì òun náà ni pé kí ni o báyà bá fẹ́ lò fún debugging láti fi mọ àwọn ìṣòro wa so ti bá so multiplication náà a lè lò ní RStudio so tẹ́ bá fẹ́ multiply so òun kì í ṣe times tẹ́ mọ́ ń lò but star ni so tẹ́ bá tẹ 2 * 4 ìtumọ̀ rẹ̀ náà ni pé multiplication náà ni ó mọ̀ ṣe kí ni yóò mọ̀ bọ́ sí àti bẹ̀rẹ̀ nǹkan kan kákan fi mọ̀ pé iṣẹ́ tó èdè tó rọ̀ ni tàbí lè tètè gbọ́yé náà ni so ti bá òun náà ni multiplication so tá bá fẹ́ divide nǹkan ní programming language a máa ní division máa ń pín sí méjì so tí bá division máa ń ṣe kíni máa ń pín sí méjì ẹ rí pé nínú ìṣirò náà division kan náà la sábà mọ̀ àbí so bẹ́ẹ̀ division máa ń pín sí méjì nínú kọ̀ǹpútà a ní normal division gangan tó yẹ pé tá bá divide dividends ẹ̀ ń pé tí n bá wọ pé 10 báyìí so tẹ́ bá fẹ́ divide ní arrow division báyìí ni by 5 so tí division sign ní àbí 10 yìí interfere fi divide nǹkan kan interfere divide òun ni 10 là ń pè ní dividends interfere fi divide là ń pè ní divisor èsì tí ó gbé wá sẹ́yìn pé 10 divided by 5 ẹ rí pé 2 ni o mo bó ti yé mi báwọn division kan nìyẹn tó yẹ pé yóò mọ gbé quotient wá ṣùgbọ́n àtúwà ní division mìíràn tó yẹ pé reminder la fẹ́ bá ṣiṣẹ́ ṣẹ̀pẹ́ lágbọ́nrin ìṣirò náà à ń pè agbọ́nrin ìṣirò kan ní modular arithmetic agbọ́nrin ìṣirò tó yẹ pé yóò mọ bá reminder ṣiṣẹ́ ṣẹ̀pẹ́ tá a bá ń ṣe lágbọ́nrin ìṣirò yẹn bẹ́ẹ̀ mọ̀ ń ṣe ní modulo 5 alámọ̀ ní residues ní tí ó mọ̀ jẹ́ residues ní modulo 5 yẹn náà ní kíni o àwọn nọ́mbà tí ó mọ̀ bẹ̀ láti 0 àti 4 ànímọ̀ ní 5 àdẹ̀ ní mọ̀ ṣe kíni ànímọ̀ ní ìtọ́jú 5 lọ bẹ́ẹ̀ mo wá fẹ́ ṣe division ẹlẹ́ẹ̀kejì yẹn là ń pè ní floor division ni pé ó dàbí ká máa lo módúlò yóò mọ gbé reminder lásán jáde ni ẹ máa wò ó sí ẹ rí pé tí n bá ní 8 divided by 5 ṣe pé 8 divided by 5 1.6 ni o àbí bẹ̀tọ́ ẹ pé reminder yẹn gangan mo fẹ́ kó gbé wá ìgbà mìíràn bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ kan a lè fẹ́ bùkátà bẹ́ẹ̀ nísìn nínú àwọn ọ̀nà tá a bá fi ń lò ní pé bẹ́ẹ̀ a fẹ́ kóòdì kankan bẹ́ẹ̀ a fẹ́ ṣiṣẹ́ lórí ìtọ́jọmọ́ bẹ́ẹ̀ prime number àbí bóyá bí even number ṣe pé a mọ̀ pé even number àwọn nọ́mbà títú lè lọ nínú wọn bá déndé tẹ́ẹ̀pá àníṣe kí ni o ànígbà change àwọn nọ́mbà tí tú ò bá lè lọ́nu wọn yẹn òun là ń pè ní kí ni o composite number so tí bá ẹ nínú rẹ̀ náà lè ní odd number náà ni àwọn nọ́mbà tó yẹ pé tú ò lè lọ́nu àfi ká gba change so tí yé so change yẹn tó jẹ́ reminder yẹn tó bá jẹ́ pé bùkátà rẹ̀ á fẹ́ gbé jáde gbẹ̀yẹ láti mọ lo floor division láti ṣe floor division ẹ jẹ́ kí n bá ọkọ̀ báyìí so eléyìí ni division ẹ jẹ́ ká comment ẹ̀ sẹ́yìn pé a ti mọ àǹfààní comment báyìí so àtúnwá ní kí ni o floor division náà ni pé tó jẹ́ èsì yẹn tí à ń pè ní reminder yẹn ṣe ń pé nígbà tá a ṣe polynomial so à ń pè kankan ní reminder yẹn tó jẹ́ reminder yẹn pé òun ni kó gbé jáde ẹ wo 8 divided by 5 táwọn lè sọ tí 8 floor division 5 wò fún mi báyìí ẹ mọ́ bínú kìí ṣe floor division ti Python délé àwọn kìíní ẹ̀ mọ́ ń jọra àwọn tẹ́ bá ti mọ́ àrò ẹ̀ lè mọ́ ti Python náà tẹ́ bá fẹ́ ṣe floor division ní àrò percentage méjì lẹ́ ló ń tó wọn so ti bá wọn bẹ́ẹ̀ fáwọn táwọn bá ń ṣe Python so slash yẹn méjì ni ọmọ bó ń ṣiṣẹ́ táwọn lè sọ ti floor division eléyìí ó jẹ́ torí a ti mọ̀ pé ó dàbí ká mọ̀ ṣiṣẹ́ ní modulo 5 báyìí náà ní tí ó jẹ́ reminder rẹ̀ ẹ rí i pé kí ni o 3 ni ó jẹ́ àbí 5 mil la máa rí inú 8 1 kí ni change tá a gbà ńlẹ̀ 3
so floor division yẹn tẹ́ bá fẹ́ bùkátà láti ṣe kíni o láti lo floor division mo bá gbọ́ yé báyìí so ẹ rí pé aruwa náà ó wà máa ń bá òfin BODMAS ṣiṣẹ́ tàbí ká p BODMAS so nínú kí n tó lọ náà ni pé bóyá tẹ́ bá fẹ́ ṣe bóyá exponent bá fẹ́ ṣe 2 raised power 3 níta fi mọ́ ṣe exponent lílé mo bóyá agbára yẹn yékéyéké báyìí kódà BODMAS mọ́ ń bá ṣiṣẹ́ bóyá ní ìsìnbá ní 2 plus 3 times 5 ṣe pé BODMAS òun náà ni pé bracket ní ọkọ̀ọ̀kọ̀ wò yóò wo order rẹ̀ so lẹ́yìn rẹ̀ division multiplication addition àti subtraction ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí eléyìí náà ẹ rí pé kí ló fún wa 17 ṣe pé kò sọ pé 2 plus 3 5 times 5 irọ́ ó lo BODMAS ni ṣe pé nínú order of operation wa kí ni ó kọ́kọ́ gbà wájú ṣe pé multiplication ni ó kọ́kọ́ gbà wájú torí ẹ̀ lòun náà fi ṣe kí ni o ló fi ṣe multiplication yàtọ̀ sí yẹn náà àwa láwọn inbuilt function tó yẹ pa lè mọ ló ń bẹ so lára rẹ̀ náà nísìnyí pé nínú àwọn tó ti wà ń bẹ pi ṣe pé mo lálẹ́ fi mọ́ sí àwọn ṣírò pẹ́pẹ́pẹ́ káti ẹ̀ tó gbélé àfi ń ṣèpanu lásán ni o kó tó di pé àwọ̀ àgbàmì rẹ̀ kẹfì lè mọ̀ pé ọ̀rẹ́ wa dáadáa pé tí n bá sọ pé pi nísìn ṣe pé pi mi 3.14 ni kódà mo lè wá lè lo pi yẹn náà pé tí n bá ní 3 times pi so tí n bá ṣe fẹ́ mọ ọkọ 3.54 yẹn so pi yẹn ẹ mọ́ bínú times ẹ mọ́ gbàgbé pé times yẹn star ni o so ti 3 times pi ẹ rí pé òun náà ni ó ṣe kíni o òun náà ni ó fún wa kódà nínú àwọn tààtún lè mọ lò òun náà ni pé sin gbogbo àlè fi mọ ṣe àwọn trigonometric ratio wa bí a ní ìsìnkú fẹ́ ní cos pi pé cos pi kí ni cos pi wa àwọn tá a bá jẹ́ òsìrò pé -1 ṣe pé pi ní radian 180 ni so àtàwọn kan báyẹn arú lè ṣe kíni o arú lè ṣe ìgbà tá tí a mọ̀ bá ṣe lè ṣe kíni o bá ṣe lè fi ṣe àwọn ìṣirò pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ bí àwọn binary operation wa ni o àwọn logarithm wa ni o tàbí àwọn trigonometry wa ni o ẹ wá já bẹ̀rẹ̀ variables náà tá gbọ́dọ̀ mọ̀ ní ẹ so gbogbo programming language pátápátá nínú àwọn àǹfààní eléyìí náà ni pé tẹ bá mọ̀ arú tẹnìkan bá mọ̀ arú lò láti lo Python náà kò ní nira fún yín tàbí àwọn programming language mìíràn torí èdè wọn mọ̀ ń jọra wọn náà ni ẹgbẹ́ tó bá gbọ́ Ìjẹ̀bú nísìn ó súnmọ́ tí wọ́n bá ń sọ Yorùbá mi sí létí kó ṣe kíni o kó náà gbọ́ ó súnmọ́ tí wọ́n bá ń sọ Yorùbá mi sí létí kó náà gbọ́ kí làwọn ń pè ní variables ẹja gbàgbọ́ yé rẹ̀ látara variables mathematics ẹ ti get it báwọn ẹ rí pé variables ní mathematics a máa ń pè gẹ́gẹ́ bí àdélé so ti wọn ṣe pé tí n bá sọ pé x plus 3 gẹ́gẹ́ bí àpèjúwe táyì pé tí n bá ní x plus 3 gẹ́gẹ́ bí àpèjúwe ṣe pé túmọ̀ x plus 3 yẹn tẹ́ bá fẹ́ tú fún Yorùbá fún ẹni tí ẹ bá so ń ṣírò òun náà ni pé nọ́mbà kan ìròpọ̀ nọ́mbà kan àti 3 ṣe pé nọ́mbà yẹn ó lè jẹ́ nǹkan kan so tí wọn ó lè jẹ́ 4 ó lè jẹ́ 5 ní variable fi yàtọ̀ sí kíni o ní variable fi yàtọ̀ sí constant mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ní haru à ń pè kankan ní variables òun náà ni bóyá bí lẹ́tà tàbí ọ̀rọ̀ kan tá lè mọ fi wọ́n délé nǹkan kan bóyá nísìn ẹ wo ní tí mo sọ lẹ́ẹ̀kan yìí o bóyá nísìn mo ní 4 mo lè sọ pé x mi mo lè gbé sínú variable yìí ká pé x mi jẹ́ variable sẹ́rí kíní yìí ní tí mo kọ yìí less than àti dash yìí òun là ń pè ní assignment operator yẹn ni pé tẹ́ bá fẹ́ fún nǹkan kan data kan á padà dé àwọn a ní data types lóríṣiríṣi a ní numerical logical gbogbo wọn pátápátá báyẹn so tẹ́ bá fẹ́ fún àwọn data type yẹn tẹ́ bá fẹ́ gbé sínú variable kan pé láti ìdélé bíi container ni bíi igbá kan ni so inú igbá tó wà wọn ni pé láti fi lè ṣe kíni o láti fi lè mọ lò lọ́jọ́ iwájú so tẹ́ bá gbé sínú variable kan báyìí so ti yé báwọn ìtẹ́ fi mọ gbé variable yẹn òun ni à ń pè ní assignment operator ó ní nǹkan tí wọ́n bá gbé s mo á fún ní variable 5 òun sì ìtumọ̀ náà ni pé s mi jẹ́ 5 ṣe pé mo ti ṣe tẹ́ bá wọnú environment níbi GI ẹ̀rí bó sọ pé x mi jẹ́ 5 ṣe pé sọ pé nínú GUI wa nínú environment yẹn òun náà ni pé gbogbo variable tẹ́ bá ti declare yóò mọ̀ wá bí báyìí mo bá gbálà yẹn yékéyéké nísìnyí báyìí tí wọ́n bá sọ pé x plus 3 ṣe pé kọ̀ǹpútà yóò ti máa rí pé x yẹn mo ti fi délé gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí 5 ajásí pé tí bá ní x plus 3 ń sìn kíni ọmọ jẹ́ yọmọ jẹ́ 8 náà kí wá ṣe nọ́mbà nìkan la lè fi délé fún a padà dé àwọn data types lọ́sẹ̀ tó ń bọ̀ so inú àwọn data types mìíràn tá a lè ní à ń pè àwọn kan ní kíni o logical data type tàbí ká pè wọn ní boolean so lára ẹni pé tí bá ní true
ṣe pé boolean náà bí binary 1 or 0 true ó mọ ṣe déédéé pẹ̀lú 1 so 0 ó mọ ṣe déédéé pẹ̀lú false so ti ara data type kan náà ni gbé nísìn tí bá rọ̀nù ẹ̀ ń sìn tẹ́ bá ṣàkíyèsí tó wà lókè yẹn ṣe pé ó ti change x yẹn kúrò ní 5 mọ́ nísìn ó ti sọ di true òun náà ni pé variable wa náà bá ṣe rí variable yẹn o yóò mọ yípo ẹ lè yípo sí nǹkan mìíràn rí èsì tó ń gbé jáde báwọn so ti báwọn ẹ lè mọ yípo sí nǹkan míì mo bí agbó àlàyé yékéyéké báyìí ẹ̀yin tẹ́ fi mọ̀ pé a ti yípo sí nǹkan míì ni pé tó bá yẹ pé nísìn ṣe pé x wa tẹ́lẹ̀ 5 la fi ṣe ó yẹ jẹ́ n sọ pé x plus 3 padà tàbí kí n lọ lòdù ní tí mo ṣe lẹ́ẹ̀kan ṣe pé tí bá ní x plus 3 ìgbà tá a fi ṣe 5 ṣe pé 8 ló fún wa ẹ gbé kí ló fún wa ń sìn ó fún wa ń 4 ta lè sọ̀dí tó fi jẹ́ 4 yẹn ó dùn mí àrí zoom lò àbámọ̀ gba ìbéèrè yóò jọ ọmọ wa interactive dáadáa bẹ̀tà wa tá bá wà lórí ìkànnì Facebook náà a lè mọ ṣe kí ni a lè mọ gbé sí wa sí ta lè sọ ìdí tó fi jẹ́ pé ṣe pé x àkọ́kọ́ náà kò rí gẹ́gẹ́ bí 5 mọ́ ìdí ni pé variable ó lè mọ yípo àrí gẹ́gẹ́ bí adélé ni gẹ́gẹ́ bí variable tá ìmọ̀nù math náà ni ó lè jẹ́ 3 lónìí kẹ́ change sí nǹkan mìíràn lọ́jọ́ mìíràn mo bí agbára yìí yẹn yékéyéké báyìí so but mo change ẹ̀ láti 5 mo sọ dá kíni o mo sọ dá true mo dẹ̀ sọ fún wa pé true nínú àwọn data type kan náà ni tá mo lò nínú programming wa a máa ń pọ̀ ní boolean a lè ní true a dẹ̀ sì lè ní false ta ló wá lè sọ di tó fi jẹ́ pé ńgbà tí máa ní x plus 3 tí ó fi fún mi ní 8 mọ́ tó yẹ pé 4 ló wá fún mi nísìn ta ló mọ̀ ọ̀dà ẹ̀yìn tí ẹ lè torí kò sáwọn èèyàn so ní bẹ̀tà lè mọ kọ́ síbẹ̀ ìdí ni pé kí ni o a ní haru wa tàbí gbogbo programming language bá Python náà lè fi iṣẹ́ ni o tẹ́ bá ń fún ní boolean true àti false yẹn yóò mọ rí gẹ́gẹ́ bí 1 àti 0 so tí ma so true àti false yẹn yóò mọ rí gẹ́gẹ́ bí kí ni o yóò mọ rí gẹ́gẹ́ bí 1 àti òdo ló fi rí true yẹn gẹ́gẹ́ bí 1 ajásí pé tí bá ní 1 plus 3 yóò mọ fún mi ní kí ni o yóò mọ fún mi ní 4 kódà variable ẹ lè fi ṣe kí ni o ẹ lè fi store in tí a ń pè ní character á padà dé àwọn data type lóríṣiríṣi so torí àkókò so ẹ gbé àti gbọ́ variable àti mọ̀ pa lè fi mọ́ ṣe àwọn kan lóríṣiríṣi kódà àti mọ̀ bá ṣe lè mọ̀ ya variable papọ̀ mo dẹ̀ ní tá bá fẹ́ ṣe variable so ti bá nínú tá mọ̀ ṣe òun náà ní pé tá bá fẹ́ declare rẹ̀ in tá fẹ́ fi declare variable yẹn lẹ́yìn rẹ̀ kí ni o assignment operator kí ni assignment operator wa so ti less than àti dash ó ní assignment operator ipe ìtumọ̀ náà ni pé Gafari bí a ní sọ fẹ́ pé Gafari age máa kọ báyìí pé 25 ó ti so mo fẹ́ gbé variable yẹn sí pé 25 ẹ rí pé ó ti gbé 25 ní agbá ikú tí bá pé Gafari age ní ìsìn 25 ní ọmọ ṣe kí ni o ní ọmọ gbé wa ó wá dà pọ̀ nínú àǹfààní àbí tí mo fẹ́ ṣàlàyé fún wa náà ni pé kí ni o tá bá fẹ́ declare variable wa ká má máa lo àwọn lẹ́tà bí mo ṣe lò gẹ́gẹ́ bí ẹ̀sì yìí o ọmọ ń dápọ̀ ká mọ lo ń tá mọ gbà rántí so tí mà ká máa lo ń tá mọ gbà rántí ṣe ń pé kódà kẹ́nìkan má mọ̀ ń ta akọ sí bí báyìí tàbí ká má fi kọ́mẹ̀ntì sí inú kẹ́nìkan kọ báyìí y kọ́ wá lo kọ́ assign 25 sí y àtẹni tọkọ Gafari's age 25 ta èwo lẹ lórò pọ̀ ṣàlàyé jù ẹ rí pé eléyìí tó ṣe kí ni o eléyìí tó gbé orúkọ tá a fi lè mọ ṣe rántí ni òun náà ni pé tá bá fẹ́ declare variables máa padà ṣàlàyé lọ́sẹ̀ tó ń bọ̀ òun náà ni pé àwọn òfin tá gbọ́dọ̀ tẹ̀lé tá bá fẹ́ declare variable àwọn nǹkan mi wà tó yẹ pé a lè fi declare variable lára àwọn tá a lè lò láti fi declare variable òun náà ni pé tó bá jẹ́ bí inbuilt function so tí bá wọn kò ní gbà sẹ́yìn pé Python inbuilt function ni function kan tó yẹ pé arúri ẹ wá fẹ́ change ẹ̀ kò ní gbà náà ẹ ṣe ọ̀jọ̀gbọ́n Chris wọ́n ní 3+1 ẹ ṣeun torí true jẹ́ 1 so tí ẹ rí pé kò ní ṣe kí ni kò ní gbà lọ wa náà gẹ́gẹ́ bá náà ṣe ní ṣe kí ni o bá náà ṣe ní gbà tẹ́lómi bá sọ nǹkan mìíràn ṣùgbọ́n ó dáa pọ̀ kákọ́ gbọ́ yé lónìí pé tá a bá fẹ́ declare rẹ̀ ẹja mọ̀ jẹ́ pé n táàfù mọ̀ ṣe kí ni o táàfù mọ̀ declare rẹ̀ n táàfù mọ̀ rántí ni so torí pa oko ti lọ púpọ̀ ẹ jẹ́ ká dúró ní ibi báyìí ní alẹ́ tòní a mọ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹu ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí la ṣàlàyé lónìí náà ni pé a ṣàlàyé programming language o so a dẹ̀ rí programming language gẹ́gẹ́ bí èdè tó jẹ́ pé data náà mọ̀ ń sọ ní ṣùgbọ́n èdè yìí o a mọ̀ fún kọ̀ǹpútà a ní bá ṣe ní àwọn èdè Yorùbá tó pín sóríṣiríṣi a ní Jẹ̀bú
ìkàrẹ́ tí wọ́n bá ń sọ èdè yẹn táyé pé Yorùbá kan náà ni wọ́n láwọn ń sọ gẹ́gẹ́ náà ni pé programming language náà póríṣiríṣi èdè kan náà ni ṣùgbọ́n lè gbọ́ náà mìíràn wá lára wọn la ní haru eléyìí tá a fẹ́ ṣe ń bí báyìí lára ẹ̀ náà la ní Python MATLAB àti gbogbo àwọn kíní ẹ̀ á ní gbogbo wọn ló ní ọ̀nà tá a lè mọ fi gbà kọ́ wọn so ti bá wọn a ní nínú ẹ̀kọ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run bá ní gbogbo ọjọ́ Tuesday báyìí láago 9 dáago 10 òun náà ni pé nǹkan márùn la fẹ́ ṣe ń bẹ̀ aláwọ̀kọ́ akọ́kọ́ fẹ́ kọ́kọ́ ṣàlàyé language yẹn gangan bó la ṣe lè mọ code nínú haru ẹlẹ́ẹ̀kejì bó la ṣe lè máa manipulate data wa so ti bá wọn so ẹlẹ́ẹ̀kẹta bó la ṣe lè mọ ṣe kí ni o bó la ṣe lè mọ plot so bẹ́ẹ̀ a ní fún manipulation àti plotting yìí visualization yìí ẹ mọ̀ bínú visualization yìí alámàlò tidyverse bẹ́ẹ̀ dplyr àti ggplot2 so nínú parí ibẹ̀ mo lámọ̀ ṣe kí ni o bá ṣe lè mọ analyze data gangan pàápàá jùlọ fún àtàwà jẹ́ àtàwà nílùú ẹ̀kọ́ gíga àtàwà bùkátà láti analyze data wa so ti náà àlàyé ta tún ṣe òun náà ni pé a ṣàlàyé bá ṣe lè mọ install RStudio wa àtàwọn agbègbè RStudio a ní GUI wa mẹ́rin ló pín sí o RStudio òun náà ni integrated development environment tí a ń pè ní IDE so a ní mẹ́rin GUI wa a ní script console environment adẹ̀sìní miscellaneous aṣọ àǹfààní àwọn kọ̀ọ̀kan nínú wa alálèmọ́ lo aruna gẹ́gẹ́ bí ìṣirò wa léyìí tí mo dẹ̀ ṣàlàyé rẹ̀ fún wa agbọ́ àgbọ́yé variable náà pẹ̀lú ògo Ọlọ́run bá a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lágbọ́ Ọlọ́run bá a máa bẹ̀rẹ̀ látòrí variables a ṣàlàyé functions àtàwọn data types ta ní kó tó di pé a bọ̀ sí ìpele data manipulation táyé pa bá níbèrè kan àbó mìíràn a lè gbé sí comment section máa dẹ̀ sì dá lóhùn tàbí ká gbé sórí ìkànnì eléyìí tá wà so pẹ̀lú ògo Ọlọ́run bá ní máa fún wa ní àwọn iṣẹ́ àmúrelé so náà àwọn iṣẹ́ àmúrelé wa náà ni pé mo fẹ́ ká mọ ìtumọ̀ kí ni ìtumọ̀ variables so ti bá wọn so kí ni mo láàmú fi comment ṣe kí ni àtọ́ láàrin programming language àti coding gbogbo àwọn kan báyìí àtàwọn iṣẹ́ àmúrelé mìíràn tó yẹ pa ṣe láti orí ẹ̀rọ wa so mi mọ̀ bóyá ní ìbéèrè kan àbó mìíràn so nígbà tí a ní ìbéèrè kan àbó mìíràn so mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ àwa tí a darapọ̀ mọ́ lónìí o so ẹ dákun tá bá ní bóyá bí ìmọ̀ràn kan tẹ́wọ́ pé a fi lè mọ ṣe kí ni o a fi lè jẹ́ kí ẹ̀kọ́ yìí àti kíláàsì wa kó lárinrin sí ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú láti fi sọ ẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ kò túmọ̀ sí pé nìkan jó olùkọ́ fẹ́ nìkan akẹgbẹ́ náà ni gbogbo wa ṣùgbọ́n láti fi mọ ṣe eré láǹfọ̀ máa yóò ṣe ládẹ̀ ti fi mọ ṣàlàyé ẹ̀kọ́ náà fúnra wa mo dúpẹ́ pọ̀ fún àti àtẹ̀lé wa léni tàdé bá fi ẹ̀kọ́ náà sọ tí máa fi mọ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàárọ̀.